Olúwa ọba ọlọ́lá alágbára lórí ohun gbogbo, ọba tó lè ṣohun gbogbo, ọba àjípọ̀jọ́ kúdà. Olúwa dúpẹ́, a yìn ọ́ lógo, adúpẹ́ pé òkun, adúpẹ́ ribiribi, adúpẹ́ rírí jẹ, adúpẹ́ rírí mu, adúpẹ́ rírí ná, adúpẹ́ rírí lò, adúpẹ́ àtìgbàdégbà. Elédùmarè ọpẹ́ o. Wọ́n ní yiniyini kẹ́ni lè ṣe míì sí. Adíáfẹ́rù ọmọkùnrin òde ìgódó, ọ̀pẹ àyìn ọ̀ Ifá kó tún lè sórí míì sí. Ifá yìn adúpẹ́ lọ́wọ́ rẹ o. Ìbà Elédùmarè ọba àjíkẹ́, ọba àjígẹ̀, ọba afẹ́nifẹ́re, ọba àjùwàpè, agbenimọ́dẹ̀yìn, afúnimọ́ṣèrègún, ọba alógolọ́lá, aní ìlẹ́yẹ, ọ̀gbàgbà tí gbára àdúgbò, abọ̀wọ́gbọ̀gbọ̀ tí fi yọmọ ẹ̀nú ọ̀fìn. Ìbà. Ìbà dá gbọ́ngbọ́n bàbá kókó, èrò àkàtàpá bàbá lóṣùn. Aṣọ mẹ́rìndínlógún lásọ ṣọ̀pọ̀nà. Ọ̀kan ni yémiyémi gbé ké ọgọgọ rúmọrúmọ, apanimọ̀hágún olókìkí òru. Ìbà lọ́wọ́ yín àti dímòjì èèyàn, iná lájẹran òru àjẹdò èèyàn mọ́bì. Àtò òru jẹ fún ọ̀gá lanta, èyí náà lájẹran òru. Àfijù ẹlẹ́yẹ tí wọ́n bàtà dẹ. Àfijù ẹlẹ́yẹ tí sùn pùtùpùtù mọ́wọ́ ìbà yín. Láàlú ògiri òkò, òbẹ́lẹ́kún sunkún kẹ́rù òbẹ́lẹ́kún. Ọba násọ̀rọ̀ tí ò tó dáṣẹ́ ẹlẹ́kún sunkún láàárọ̀ yẹn ṣẹ̀jẹ̀. Ó ní mi sun mí láàárọ̀ yẹn sùn fún ẹbọra tí jẹ́lá tọ́ pa. Èṣù má ṣe mí má ṣe lẹ̀ Yorùbá. Àwọn èèyàn mi tán sá lágbàtẹ́rù ètò yìí, èṣù má dà wọ́n láàmú, má jẹ́ kọ́rọ̀ wọn ó dàrú. Gbogbo ọ̀tá wọn, ọ̀tá tèmi, ọ̀tá ilẹ̀ Yorùbá pátá nìkan ọmọ yọ lẹ́nu. Kọ́ má jẹ́ ká yẹ wọn nísinmi. Bẹ́ẹ̀ ni. Ilẹ̀ ọ̀gẹ́rẹ́ òdọ̀wọ́ rẹ̀. Ilẹ̀ mọ́jà ṣe ọtẹ́ o, mọ́jà tójú ilẹ̀ mọ́lẹ̀. Ẹ̀gún ayé mọ́jà ogun alẹ́sẹ̀, mọ́jà jẹ sọ́fì àwọn àgbàlagbà. Aṣọ ọ̀ka ènìyàn mọ́jà tẹ̀. Ẹni tá ṣẹ̀tá bẹ̀ tí ò ní gbà Elédùmarè ó dọwọ́ rẹ̀. Mọ́jà bárù wọn tó. Àṣẹ wà ní tìrèké. Ọlọ́run Elédùmarè adúpẹ́ o. Ní tẹ́ bá rí orí ayélujára, àwíjàre ẹjọ́ pọ̀ káàkiri táwọn èèyàn ń rò lórí ọ̀rọ̀ Ìlọrin. Tẹ́ bá rí pé àti ìjámi lórí ẹ̀. Torí olóyè Sunday Igboho, bàbá tiwa nílẹ̀ Yorùbá lónìí, ọ̀kan gbòógì inú àwọn ọmọ kóòtù òjìire tọ́lọ́run ní pé kó mọ́ rí ti àwọn aráàlú rẹ̀ rò. Àwọn ọmọ bàbá rẹ̀, àwọn ọmọ ìyá rẹ̀ ń rí tí wọ́n rò. Torí làwa náà ṣe ń rí ti ẹ̀ rò. Torí tí ò bá yọ pọ̀lọpọ̀. Ẹni wọ́n ní bí àwọn sọ bàbá wa ni wọ́n ní ìgbẹ́ bá gbáwọ̀ládé ní ẹjọ́ dé. Ibi tó lè Sunday Igboho dé, tó jó dé, tó gbáwọ̀ládé bẹ̀ ní ń jó lọ. Ìdí nìyẹn táwa ṣe ní padà lẹ́yìn rẹ̀. Á dúró tì gbágbágbá tí ó fi ṣàṣeyọrí. Ní àná, olóyè Sunday Igboho wà nílùú Èkó. Wọ́n bá àwọn èèyàn sọ̀rọ̀. Wọ́n sọ ìdùn ọkàn wọn, wọ́n dẹ̀ sọ ìdùnnú wọn. Wọ́n dẹ̀ sọ̀rọ̀ wúrí. Tẹ́ bá rí lánàá, wọ́n lọ bá kábíyèsí ní Bàrígà. Even kábíyèsí gan tẹ̀lé wọn. Wọ́n jọ káàkiri, wọ́n jọ yípo ìlú. Pẹ̀lú dùnnú àtijọ́ àtayọ̀ àti fọ́n ní kábíyèsí fi receive wọn. Tẹ́ bá rántí pé kábíyèsí ṣe fídíò lórí ọ̀rọ̀ wọn nígbà yẹn tí wọ́n wà ní ẹ̀yìn odi. Tolóyè wà ní exile. Kábíyèsí sọ̀rọ̀. Kábíyèsí sì gbìyànjú lórí bólóyè ó ṣe jáde nígbà yẹn. A dúpẹ́ lọ́wọ́ àwọn ọba tó dúró. Àwọn ọba kan bẹ́ńlẹ̀ Yorùbá, wọn ò ṣe ìyẹn, wọn ò ṣe kọ́ kéré, wọn ò sì ṣe fọwọ́rọ́ sẹ́yìn. Tó pé gbangba, wọ́n tún gbangba sùn lọ́yẹ́. Bàbá yẹn sòdodo ọ̀rọ̀ ńgbà yẹn. Ó dẹ̀ dúró Tolóyè. Ó dúró Tolóyè. Ẹ mọ̀ pé kò sí ni ẹ̀jẹ̀ ò mọ̀ ọ̀ràn kanra. Ẹ̀jẹ̀ pé ajẹ́ Yorùbá yóò mọ̀ kanra káàkiri.
ìtọ́pọ̀lọpọ̀ àwọn wèrè Ìlọrin yìí ò mọ̀nù wọ́n ti in fact tí Ìlọrin ṣe lórí ọ̀rọ̀ olóyè ìtàwọn Fúlàní yẹn dánwò mo mọ̀ pé kì í ṣe Ìlọrin kì í ṣe Yorùbá Ìlọrin ní dánwò àwọn Fúlàní àwọn àṣàwọ̀ Ìlọrin àwọn àṣàwọ̀ tí bàbá wọn ò lẹ́tọ̀ọ́ sí Ìlọrin tí wọ́n ń kílèmù Ìlọrin àwọn ní ṣe kátikàtí tẹ́ rí tán ṣe yẹn ẹ kọ́kọ́ wo ibi tí ìrìnàjò olóyè láàrin Èkó lánàá kẹ́ wo bí ìrìnàjò yẹn ti lọ. ayé tó wá yìí tó o bá ní àwọn tí ọmọ ọba oko wàhálà ò ní tètè débi tó ń lọ o dúpẹ́ lọ́wọ́ àwọn tó nífẹ̀ẹ́ mi mo tún wá dúpẹ́ lọ́wọ́ àwọn tí ò nífẹ̀ẹ́ mi tí wọ́n ń rìn mí ń kàkí pé kó lè tètè yá mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín mo dúpẹ́ gidigidi gan pàápàá jùlọ àwọn tí wọ́n jẹ́ OPC nínú ẹ̀rà tí wọ́n dúró tì mí gbogbo ìgbà tó jẹ́ pé wọn ò ń jẹ́ kí ojú ó tì mí bí n bá ti sọ ni wọ́n ń tẹ̀lé mi àwọn náà sì fi àwọn tó kájú ẹ̀ tì mí lẹ́yìn mo dúpẹ́ gidigidi gan mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà torí pé nígbà tó gunlé táwọn ọmọ fọ́nká wọn níbo làwọn fẹ́ rọ́ọ̀lù mọ́ ní ẹ̀yìn kan ẹ̀yà lọ́nú Àgbẹ̀kọ̀yà àjọ nira wa ni ẹ̀yìn kan ẹ̀yà lọ sí PDL àjọ wà ń bẹ̀ ni tọ́lọ́ ń bá sọ pé àtúnríra a sì padà wá sí ilẹ̀ Yorùbá láti bá dé ó ṣeé ṣe kí Ọlọ́run ó gbé agbára fún wa ju tá a wà ń bẹ̀ tẹ́lẹ̀ lọ ṣùgbọ́n kí sí tá a wà yìí lọ́wọ́ tá a wá yìí a dúpẹ́ fún bàbá Bọ́lá Ahmed Tinubu tó fún wa nírú ẹkùn ẹ bá ṣe jàgàbá yẹn dáadáa a dúpẹ́ fún bàbá wa Bọ́lá Ahmed Tinubu tí ó fún wa ní security ìwé ẹkùn yìí àwọn kan gbà wọ́n rò bá ń parọ́ a sì dúpẹ́ lọ gbogbo àwọn lọ́balọ́ba pátápátá tí wọ́n lọ bá bàbá Tinubu àti bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ bá ṣe kábíyèsí bàbá dáadáa Ọọ̀ni of Ifẹ̀ bàbá dáadáa ẹ ṣe kábíyèsí yẹn dáadáa bàbá tí Ọ̀yọ́ mọ̀ kánù Ọọ̀ni ọ̀yẹ́ nìkan kánù ọba àbú Ọọ̀ni òní tó ọba bú òun ta ló fẹ́ bú ẹ wá ní Sunday bú mi bí Sunday ọba bú mi ta ni kò bú èmi bàbá rẹ̀ náà ni ó bú ọmọ bá bú bàbá ọmọ náà ṣe sọ́rí bí bàbá bá bú ọmọ náà ni ó sì lọ́ọ̀nù sọ́rí bàbá mi kò ní burú fún bàbá láyé kọ́lọ́dọ̀ ọmọ òun lọ́rùn kí ni bàbá òní fẹ́ gbà lọ́wọ́ ṣé èmi ní ṣe security for Ọọ̀ni ni kò possible Ọọ̀ni fúnra ẹ̀ security ni ta ló lè gbé kú lójú ta ló lè ta ẹ̀sán Ọọ̀ni láyà tó fi babalaba bẹ̀rẹ̀ tó bí rẹ̀ ọ̀dọ̀rọ̀ alákejì ẹ̀kí wà tèmi èmi náà ní ìwà nǹkan ọ̀dọ́ rẹ̀ bàbá ò wá bínú Ọlọ́run jẹ́ mi wọ́n gùn àti bàbá wa Aláàfin of Ọ̀yọ́ ikú bàbá yèyé aláṣẹ èkejì òrìṣà bàbá sì kábíyèsí nígbà tí àwọn inú rìsáàfù Ọ̀yọ́ lọ tá à ń sáré káàkiri pé ojú ọ̀gbọ́dọ̀ ti Yorùbá àwọn ọmọ tí wọ́n kó agbọ́dọ̀ wá wọn jáde adúpẹ́ fọlọ́run pé Ọlọ́run ò fi àwọn ọmọ yẹn dójú ti bàbá Bọ́lá Ahmed Tinubu bàbá wa Aláàfin kú bàbá yèyé bàbá wa fi $1 million ránṣẹ́ sí mi bàbá ní kí n fi ránjẹ fún gbogbo àwọn ọmọ tí ń tẹ̀lé mi pátápátá mo wí dàbí ìwé. ṣe gbọ́ gbogbo bó lè ṣe sọ̀rọ̀ wọ́n kí bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ kádé ó pẹ́ lórí kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ bàbá aṣọ fìlà forí adé wọ́n kí Aláàfin Ọ̀yọ́ wọ́n kí gbogbo àwọn lọ́balọ́ba tó dúró bàbá wa Adéwọ̀lú Ládọjà gbogbo wọn pátá ni bàbá fẹnu kàn lórí àdúrótì wọn lórí bí wọ́n ṣe yanjú wàhálà àti gbọ́nmi sí omi òtó tó wà láàrin àwọn pẹ̀lú bàbá wa Bọ́lá Ahmed Tinubu àdẹ̀dúpẹ́ lọ́dọ̀ lọ́ọ̀ba ègbé tìrẹgbé ègbé tìrẹgbè àlàáfíà òun là ń pariwo kiri báyìí kílẹ̀ Yorùbá ó lálàáfíà kí gbogbo ohun tó jẹ́ ìjẹ́mu wa kó sì kó má di tẹni ẹlẹ́ni kílẹ̀ property àwọn bàbá wa tán fi ilẹ̀ fún wa kó má di tàwọn àjòjì godogbo ìdí nìyẹn tẹ́ fi ń rá wa tá a fi ń dúró báyìí. lórí ọ̀rọ̀ Ìlọrin àwọn ojúlówó tí wọ́n jẹ́ àfàtòbí tó jẹ́ àṣẹ́kùbọ̀ Yorùbá nílùú Ìlọrin jáde wọ́n sọ̀rọ̀ àwọn tó jẹ́ ọmọ Kwara tí wọ́n tó ṣe pàtì lọ́nà tó yẹ pé àwọn gómìnà sáyẹn nílá àwọn náà sọ̀rọ̀ olúkálùkù wọn náà bẹ̀rẹ̀ sí ní fi ẹ̀hónú wọn hàn lórí tí US máa mú sọ
pé ta ló fi ṣẹ́ rán US mọ́ tí wọ́n sọ pé òun lágbẹnusọ àwọn Emirates tá ń fi ṣẹ́ rán wọ́n sọ níbi pé ẹ̀mí àgàn ò mọ̀ sí gbogbo tó lọ sí yẹn ẹ̀mí àgàn ò mọ̀ sí ẹ̀mí àbá wa mọ̀ sí àwa ọ̀tí ẹ̀kíà ẹ̀mí àbá mọ̀ sí ṣùgbọ́n ẹ̀yin nìkan ò ní máa dáṣẹ̀ lọ iṣẹ́ Kwara State jẹ́ jẹ́ ti lé yín tagbólé bàbá rẹ ló yẹ ọmọ jẹ́ kò yẹ kọ́ mọ́ sọ pé gbogbo Kwara láti bo síbo tá bàbá rẹ ìwọ ọmọ Fúlàní òun pàṣẹ Kwara tá bàbá yín tí ìbá ṣe pé àwọn èèyàn wa tó yẹ pé wọn ò mọ tí ń ṣe wọn só yẹ kí ẹ̀mí àlọ́rí máa pàṣẹ Kwara ni gbogbo àṣẹ tẹ́mi àlè paláyé kò gbọ́dọ̀ ju lọ́rin lọ só yẹ kí ọba onígèlè ọba kẹ kí ẹ̀mí kó máa pàṣẹ lórí àwọn ọba ọ̀fà ọba gómìnà ṣùgbọ́n torí pọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan jẹkújẹ àtàwọn alábòsí ẹ̀dá lọ́sọ̀ gbogbo ẹ̀dá dáadáa báyẹn adẹ̀ ń bọ̀ ń bẹ̀ láìpẹ́ yìí tá a tú àwọn ìwé kan jáde tí wọ́n fi sarúmọjẹ tó dá gbogbo wàhálà ilẹ̀ kọba aládé ọlọ́mọ wárí fún ẹ̀míà ó tó ń dáwọn ará lọ inú wọn sọ pé ọba wa ta lọ́ba yín ṣé ẹ̀ mọ̀ tó mọ ọba ni ẹ̀ mọ̀ nǹkan tó ń pè lọ́ba ni kí ẹ̀ mọ̀ pé ẹ̀míà lọ́ba ta lọ́ba yín ẹ dákun bí Yorùbá ọba yé yín tó ẹ lọ kọ́ èdè Yorùbá dáadáa o ẹni tí ìbá ti dádé ìsọba wọn ní adé orí làáfin mọba ẹ lọ gbọ́ Yorùbá yẹn dáadáa adé orí làáfin mọba ṣé gèlè orí ẹ̀míà làáfin wà mọ́ lọ́ba tẹ́ ń pè lọ́ba bàbá ẹ̀míà ẹ mọ̀ bí lo mi rí yín fún mi sì yájú sí yín tá a bá ń pè yín lọ́ba orúkọ tí ò dáná fi ń pè yín o orúkọ tó lágbára ju tẹ́ǹsì tó lè àfẹ́ tì yín ó lè jẹ́ kí èèyàn máa ṣàìsàn torí tí ì sí nípò ọba kì í ṣàpèrè ọba lẹ́wà o sí nípò ọba ipò ẹ̀míà lẹ́wà èyí tí wọ́n ń pè lọ́ba ò tí ì sí nílọrin kò sí nílọrin for now kò tí ì sí ipò ọba tá a bá ń pè yín bẹ́ẹ̀ èèwọ̀ ni kò yẹ kẹ́ máa jẹ́ o tá a bá pè yín lọ́ba nínú ṣẹ̀dálẹ̀ ti Yorùbá tó bá pẹ́ bá gbọ́ Yorùbá dáadáa ṣẹ̀dálẹ̀ Yorùbá èèwọ̀ ni ẹni tí ìdádé kà mọ̀ pé lọ́ba torí ẹ̀ náà fi Yorùbá fi kọ́ lórí pé adé orí la fi mọba ìrùkẹ̀ la fi mọ lóyè ìlẹ̀kẹ̀ la fi mọ lóyè sọ́rí ẹ jọ̀ọ́ nítorí tọ́lọ́run ọba ẹ wọlẹ̀kẹ̀ ẹ dádé ọba bó wá lọ́ba táwọn wo ní ń pè yín lọ́ba tẹ́yìn náà dẹ̀ ń jẹ́ o torí ẹ̀yin tẹ́ ń pè wọ́n lọ́ba ẹ̀yin ni mo rí bá wí o bàbá ò jẹ́ pera wọn lọ́ba láyé fàbàdà wọn ò jẹ́ pera wọn lọ́ba ẹ̀míà ni wọ́n àlàyé Yorùbá àárín tí mo fẹ́ clarify nìyẹn now àwọn ọmọ Ìlọrin jáde tọ́jọ́júlówó àwọn tó jẹ́ títí gómìnà side náà jáde ẹ̀bọ̀dì wọ́n fẹ́ honú hàn lórí ta ló pàṣẹ pé kó lóye mọ́ wá sí Kwara mọ́ níbi pé Abibu Lágbàjì fún ara rẹ̀ òun náà tó pè Abibu Lágbàjì pè ó láti pe olóyè Sunday Igboho conversation wọn máa fi hàn bí ẹ mọ́ gbá mi ká lọ. ó bàbá dami kì í ṣe àwọn ọmọ ọkọ Ìlọrin láàrin jẹ́ tìyín o àwọn àtọ̀húnrìn wa àwọn ọmọ àlénú wa ni ẹ rí wípé ńgbà tí ẹ wá sí Ìlọrin gbogbo wa la dìde tatúyẹ̀yà jáde láti wẹ́kọ̀mù yín àti Ìlọrin Central ní àti Kwara. ẹlẹ́ẹ̀kejì ẹnìkan pé rẹ̀ ní US imam òun gba ẹnu Ìlọrin sọ̀rọ̀ ní àbí gbogbo Kwara State ó lè gbẹnu gbogbo Kwara State sọ̀rọ̀ we want Sunday Igboho we want Ìrẹ́kùn in Kwara State à ń fẹ́ bàbá wa kí ó gba gold this is the high time tó yẹ kẹ́ ẹ jáde kẹ́ ẹ sọ̀rọ̀ níjọ́ títa lọ́lọ́run sun Quran nínú nìbàdàn ṣe ń pè lọ́rin ni wọ́n ti lọ arrest ẹ̀ ọ̀rọ̀ Kwara State kàn yín o ó kàn yín o 18 people ni wọ́n kó nínú community mi yìí ó ti di oṣù méjì àtọ̀sẹ̀ méjì báyìí tí wọ́n ti kó wọn kalẹ̀ torí tá a bá ń sọ̀rọ̀ ọ̀tọ̀ ní ibi tẹ́lómi máa ń kàmẹ̀ sí kò pẹ́ Islam lé ó ń bú Islam ní ń bú àwọn afá kan ni
ṣé ẹ ti máa wọ ibú nísìn us imam àbí useless imam àbí kí ló ń pè yín àfáà Labib Lágbàjì ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ẹ ṣe pẹ̀lẹ́ ilẹ̀ ń yọ o in ti ń bẹ lọ́wọ́lọ́wọ́ ẹnájì ti ń bẹ lọ́wọ́lọ́wọ́ nínú Nàìjíríà yìí ó kọjá àwọn láàánú nìkan o àbú oníláàánú o àmọ́ ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ọba Adéyẹmí òun ni mò ń jẹ́ ọmọ bíbí ìlú Pàmọ̀sìn nípínlẹ̀ Kwara ni mí ibẹ̀ la bí mi sí ibẹ̀ mo dàgbà sí mo sì ká ní gbogbo orílẹ̀-èdè Nàìjíríà yàtọ̀ fún Bayelsa state capital kò sí state tí mi ò dé rí lẹ́nu sẹ́pà ń káàkiri ni o so èmi ò sọ máa lé Kwara mi sẹ́ni tí wọ́n fi pìtàn Kwara sẹ́ráwọ̀n kan bẹ́tọ́ pé wọ́n fẹ́ fi social media lórúkọ nígbà tẹ́ kọ́kọ́ sọ lákọ̀ọ́kọ́ pé gómìnà sọ pé kó má wà ẹjọ́ press statement wo ni gómìnà lò àbí press secretary rẹ̀ àbí kinní kan rẹ̀ tó jáde láti iléeṣẹ́ gómìnà pé Ìgbòho kó má wà. ààrí èmi ò rí o. lẹ́yìn ìgbà tí mo ṣe interview kan tẹ́ ẹ ṣe mo rí pé mo direct ọ̀rọ̀ yẹn sí gómìnà kó tó di pé mo bọ́ sórí afẹ́fẹ́ mo ti pe ọba bíi mélòó mo ti pe olórí àwọn security yìí ṣe mo ti bá sọ̀rọ̀ tó ti fún mi ní dítè n tó ṣẹlẹ̀ lélẹ́yìí bó ṣe ń dèlú kan bó ṣe ń dèlú kejì òun ni mò ń pè kódà tí àyè bá gbà mí lórí ètò mo lè pe lórí security ìsinsìn ẹ lè pè bàbá kí n gbé live lórí program pé mo wà live o pé kí ló ṣẹlẹ̀ lọ́dọ̀ yìí bàbá àǹfààní wà tó so sẹ́rí gbogbo yìí tí wọ́n sọ yìí àhesọ ọ̀rọ̀ ni nítorí pé ohun tí mo sọ pé àhesọ ọ̀rọ̀ ni pé tí. wọ́n lọ dàrẹ́ ti bí ọ̀rọ̀ ni Allahu Akbar òòsàn náà ló sẹ́ndí fọ́tò ti sinmi. ẹkún jùmọ́lá bẹ́ẹ̀ ni àwọn àlejò wà lọ́dọ̀ mi ẹ ṣe. ń bọ̀ òòsàn lẹ́ ń gbọ́ wọn ẹ̀ mi ò sí nínú fíktìmù pé ẹ̀bẹ́ ni àwọn tó lọ gé kíní kan mi ò àti yóò dáa ni àti yóò tiẹ̀ ní dáa ni àti ó dúdú ni àti ó funfun ni mi ì mọ kankan pa rẹ̀ mi ì mọ kankan pa tábà yìí sọ yìí mi ì tiẹ̀ ní kankan pa rẹ̀ èmi tí mi sí Nàìjíríà sani wọ́n ní igi dá lóko kó para lé àjàkí dẹ̀ jìn kó pèrò ọ̀nà ẹgbẹ́ wa mi o igi tí ń dá lóko báyìí ti ń para lé o sàmà lẹ́kùn ó sà. ẹ káàrọ̀ ọ̀tàn yẹn sà wa. ṣé dáadáa wà. ṣé dáadáa lè dé. mi ti dé mu wà London. káìkàìkà ọlọ́wà sọ yín dé. àfa kan ló ṣe fídíò ló wá ń sọ̀rọ̀ mi ni wọ́n sọ pé àfa yẹn wá ń sọ pé kí n sọ̀rọ̀ mi o kí n mọ̀ dá sí kìnìkan o pé bóyá wọ́n ní kí ẹ má wá síbẹ̀ yẹn mọ́ nǹkan kan pé bóyá èmi náà wà ń bẹ ẹ gbọ́. ó ní kíni. pé bóyá yìí tí ẹ mọ tó fẹ́ mú mi tó fẹ́ bíríǹgì gan pé ọ̀rọ̀ pé wọ́n ní kẹ́ má wá sí Kwara mọ́ wọ́n ń kìlọ̀ fún mi bí kémi mo ní kẹ́ má wá. njọ́ ní tèmi àti yín sọ̀rọ̀ kí ẹ lẹ́sẹ̀ ẹni tí ẹ bá padà wá kò ní ẹ̀jẹ̀ kọ́ọ̀tì. ìyẹn ló bá yẹn lórí ọ̀rọ̀ lọ́rin kọ́lọ́ọ̀bá láàánú kó mọ́ fi sọ́ọ̀rẹ́ sọ wa ọlọ́ọ̀bá ọ̀nà títí ká jí sọ́fìn ilẹ̀ Kwara náà ọlọ́ọ̀bá láàánú yóò fún wọn ní àlàáfíà gbogbo tó bá wa ní orílẹ̀-èdè Nàìjíríà ó nídìí ṣùgbọ́n Yorùbá máa ń pa òwe kan wọ́n ní ń bọ̀ àwọn là máa dẹ́ẹ̀dẹ́ àwọn bàbá wa tòní tí wọ́n sọ fún wa pé láyé àtijọ́ èèyàn máa dé àwọn dé o láyé òde òní tó bá ti dé àwọn rẹ ìwọ náà wà tó dó ti àwọn ìyún ni pé ara gbọ́dọ̀ kún làwọn kan ṣe máa ń pa lówe pé ń bọ̀ gbogbo ara là á dẹ́ẹ̀dẹ́ tábà ní ń bọ̀ gbogbo ara là á dẹ́ẹ̀dẹ́ o ilé ìta ń bá lọ yìí ṣe rí kinní yìí àwọn agbésùmọ̀mí nínú ayé ni wọ́n plan gbogbo wàhálà tá à ń rí ìwà ó wá fẹ́ mọ ṣẹlẹ̀ náà ní Mozambique náà báyìí ṣé Zimbabwe ní àbí Mozambique màá mú fídíò ẹ̀ wá tí ọmọ ọ̀dà pé Zimbabwe ni táwọn náà fẹ́ mọ ní the similar problem títí wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ ni tí ẹnìkan jáde sọ̀rọ̀ ńbẹ̀ ṣùgbọ́n kó tó dìgbà yẹn màá mú fídíò kan wá kẹ́ lọ wo báwọn àáfàá wa ṣe ń behave pàápàá jùlọ ńlẹ̀ Yorùbá tí mo fẹ́ káwa Yorùbá kó kíyèsára lórí àwọn àáfàá yìí pẹ̀lú ọ́tíráṣìsì wọn. àwọn ò mọ̀ pé wọ́n ń lo àwọn ni
sẹ́ni bíi afa Kamarudin ní Yunus àti dr abidan gborúkọ wọn bí dr dẹni Sharafadin àti ìmáàmù Tọ́lé Ògbómọ̀ṣọ́ àti mufti Ìwó, àwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí Yorùbá mo fẹ́ kẹ́ máa kíyèsí wọn, ẹ máa watch movement wọn yẹn àgbàgbà ilẹ̀ Yorùbá ni mi ò sọ̀rọ̀ security o, because ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ nù lé ni àti ìgbé dọ́dọ́dọ́dọ́ ọ̀rọ̀ security. Èmi fẹ́ ká treat case yẹn nù lé náà tọ́lọ́run bá ní kí wọ́n gbọ́. Afa Yunus àti Dr. Gbadebo mo mọ̀ pé ẹni làákàyè gan ọ̀jọ̀gbọ́n sì ni yín, ṣùgbọ́n tẹ́ ẹ bá lo ìwé kan láti fi guide ara yín tẹ́ ẹ fi kó sínú kòtò náà ẹ̀ ní mọ̀. Ìbá bẹ́tà kẹ́ pa Kùránì tì lẹ́nujọ́ mẹ́ta yìí, kẹ́ ẹ fojú sí ìta, kẹ́ ẹ wo atẹ́gùn ayé bí ṣe ń fẹ́, ibi tí ń fẹ́ sí. Ó ní ìdílé kí n máa sọ̀rọ̀ yìí o, ká má bàa kópa ń pẹ́ bọ̀ yín lọ́wọ́ ló jẹ́ máa sọ̀rọ̀ tí mò ń sọ yìí. Wàhálà wà nù ayé lọ́wọ́lọ́wọ́, ṣùgbọ́n kọ́lọ́ má jẹ́ kí wọ́n ra ọ̀ràn rẹ̀ bọ̀ yín lọ́rùn níbi ó tíráṣìṣì yín, ibẹ̀ ni mò ń lọ. Àwọn tí ń gbé sùnmọ̀mí nínú ayé lọ́wọ́lọ́wọ́ wọ́n mọ bí wọ́n ṣe ń rìnrìn wọn, wọ́n sì mọ àwọn tẹ́yẹ wọn àtàṣà wọn máa bà lé lórí. Ṣùgbọ́n mo rí wípé àìmọ̀kànmọ̀kàn àti concentration tẹ ní àti ìgbàgbọ́ tẹ nínú Kùránì kò jẹ́ kí máìndì yín ó lọ sínú ayé kẹ́ ẹ fi ẹ̀mí sáàchì pé kí ni ìṣẹ̀lẹ̀ nínú ayé. Mo kàn fi lè wàásù fún yín àṣẹ Yorùbá man sí yín ni, mo mọ̀ pé ẹ̀ ní gbọ́, èmi náà sì bí Ọlọ́run kọ́ lọ́run jẹ́ ẹ gbọ́, ṣùgbọ́n tátẹ́gùn rẹ̀ ó bá fẹ́ kọ́ wọn bá fẹ́ lù yín. Torí Yorùbá a value ẹ̀mí ní tiwa, a dẹ̀ value àwọn èèyàn wa. Ìdí nìyẹn tó jẹ́ kí n máa bá yín sọ̀rọ̀ tí mò ń sọ yìí, torí pé mo mọ̀ pé ẹ gbọ́ èdè mi. Bí mi ò tiẹ̀ gbọ́ ilé ìtẹ́yìn sọ sí kejì, ẹ gbọ́ ilé tí mò ń sọ yìí tó jẹ́ èdè tá fi bí yín, èdè ya yín, ẹ gbọ́. Mo bẹ̀ yín ni, mo fẹ́ kẹ́ lọ listen sí ti ń ṣẹlẹ̀ nínú ayé náà, kẹ́ tó máa sọ̀rọ̀ ń gbangba, kẹ́ má bàa bọ́ sọ́wọ́. Ó nídìí because ṣẹ́rí kíní yẹn bí ṣe ń jà, ìjì tí ń jà lọ́wọ́ yìí, tí ó bá jà tí kíní yẹn ó bá clear padà, wọ́n lè ní gbogbo àwọn tán ti sọ àwọn àsọtẹ́lẹ̀ lórí àwọn ìrìn àjò yìí ká bẹ̀rẹ̀ sí ní clear wọn. Lè bọ́ mbẹ̀ torí àwọn èèyàn ní caption kíní yín lọ́wọ́ káàkiri inú ayé, ayé ti bá yín, wọ́n ti bá yín pín. Níbi tẹ́lẹ̀ bá ṣe báyẹn pa, bí tọ̀ bá ṣe báyìí yóò wọná tí gbogbo yín ti sọ, ayé ti ká alẹ́ dè yín, wọ́n sì ń lo against yín. Èyí ẹ wá má consider ara yín nìkan, ẹ consider àwọn ẹlẹ́hàá yín tẹ́ fi sínú ilé àtàwọn ọmọ táwọn ẹlẹ́hàá bí. Àwọn ìyẹn ní kẹ́ ẹ consider, nítorí pé tẹ́ ẹ bá ń ro tara yín nìkan, tẹ́ ẹ ro àwọn ọmọ yẹn mọ́, a jẹ́ pé èèyàn burúkú ni yín. Ìdí ẹ̀ tó jẹ́ kí n mú wá ní tútù fún yín nìyẹn. Ẹ kọ́kọ́ gbọ́ transit wọn náà kí tó wá gbé ti bọ̀bọ̀ Zimbabwe yẹn wọlé kí wá gbọ́ nǹkan tí bọ̀bọ̀ yẹn sọ. yálà tó bá yẹ kúrò ní ẹ̀sìn bóun ṣe mọ́ ànábì ní lábẹ́ ṣẹ̀ríà ànábì ní ẹ mú kúrò láyé. ẹni tó bá lóun ṣe ìsìláàmù ma tó yà pa sáwọn mùsùlùmí wọn pa ni o lọ́ngbọ́n yẹn o ayò sí nínú ìsìláàmù pé mi ń ṣe ìsìláàmù ńgbà tí wọn ò lo ṣẹ̀ríà náà lẹ́ẹ̀mọ́ gbọ́ àwọn oríṣiríṣi ẹnìkan ti gba ìsìláàmù ńgbọ́ ya ó fi lẹ̀ wọ́n ní kí ló dé ó ní bàbá òun ló ní kó o ṣe ìsìláàmù bàbá òun tún yọ sọ́n lójú oorun ó ní kó o fi lẹ̀. lábẹ́ òfin ti ṣẹ̀ríà wọn kì í fi tipátipá mú yàn di mùsùlùmí àbí èèyàn wo lẹ́rí tá a mú ní tipátipá la ikraha fi ddin a kì í jẹ ní pàṣẹsì àní mú wọn tipátipá pé àfi kò di mùsùlùmí àmọ́ tó bá ti di mùsùlùmí ayò sí pé o lè fi islam sílẹ̀ kájọ yé wa yàtọ̀ wà láàrin kó tó di mùsùlùmí àti lẹ́yìn ìgbà tí o bá di mùsùlùmí torí nínú òfin tí wọn náà ti gbà ní pé njọ́ tó o bá ti lóò ṣe islam ma wọn pa gbogbo ẹ̀. Sultan Sokoto nìkan ni òun nìkan ló lè dìklẹ́ àjọ tá a fẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ Ramadan tẹ́lòmíì bá tún dìklẹ́ àjọ kan ní pé ìjọba yìí la fẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ Ramadan yálà kí Sultan tó sọ ni o àbí lẹ́yìn tí Sultan sọ tán ní tó ń sọ ni pé ó ń dìklẹ́ ààrẹ gẹ́gẹ́ bí pírẹsidẹ́ǹtì àwa mùsùlùmí Nàìjíríà ẹ̀sìn wa sọ pé kápá. wọ́n máa pa ẹni tí ọba kò ní Islam ṣé lóòótọ́ ní bẹ́ẹ̀ ní Islam pé tí ẹ bá jẹ́ mùsùlùmí wọ́n wá fún kò sí Islam wọ́n ní kí wọ́n pa
ṣe ti lọ́tàṣìṣ wọn tẹ́lẹ̀ bá ṣe kíní kan wọ́n pa tọ̀hún bá ṣe kíní kan ẹ̀ pa èdè ìbáwá ẹ̀ pa pípa èèyàn láì ṣe ẹran àgbò nígbà tí nínú òwe yín gẹ́gẹ́ bí a ṣe máa ń ka àwọn òwe ìtàn yín tẹ́ kó wá àti báíbù àti kùránì ẹni Ábúráhámù ó mú ọmọ rẹ̀ ó fẹ́ fi rúbọ fọ́lọ́run ó gbé ọ̀bẹ lé lọ́rùn kí lọ́lọ́run ṣe Ọlọ́run ní kó ọmọ yẹn ó dìde pé kó gba àgbò funfun kó pa fóun ó wá pa àgbò funfun fún ṣé Ọlọ́run yẹn náà ní wọn tó ń pa á láṣẹ pé tẹ́ bá ti rí èèyàn ó túmọ̀ sí pé Ọlọ́run tẹ̀ ń sìn Ọlọ́run tí máa pààyàn ni tó láìkì ẹ̀jẹ̀ yàn tí máa dúnyàn lọ́rùn Ọlọ́run ẹni dúdú ìtumọ̀ rẹ̀ nìyẹn definitely kò gba ìrúbọ tí Abraham ṣe pẹ̀lú àgbò tó fi wá jẹ́ pé nígbà tí Abraham ti lọ tẹ́gbẹ́rẹ́gbẹ́ ó wá padà wá sọ fún mọ̀mọ́ pé tó bá ti wá rí èèyàn tí ò ṣe tèmi Ọlọ́run ẹ̀ pa kì í ṣe tí máa pa wọ́n máa láṣìwájú kó tó dípò kan ti mọ̀mọ́ òfin máa pa àyàn ò ṣe ti wáyé ṣáájú mọ̀mọ́ pé tẹ́lẹ̀ Yorùbá ti mọ kíní kan ẹ̀ pa bẹ́ẹ̀ Yorùbá ti kí Ọlọ́run káàárọ̀ ẹ̀ pa tó bá kí Ọlọ́run káàsán ní kíkúkí ẹ̀ pa tẹ́yìn tá a sọ ìbá ti ṣe gbogbo kíní yẹn kí mọ̀mọ́ tó dé láti rárá pa rẹ̀ pé Ọlọ́run eléyìí Ọlọ́run òkúròrò ni o pípa ni o anybody ẹ̀ pa ẹ̀ bẹ́ orí ẹ̀ dànù tó wá jẹ́ pé àsìkò tiẹ̀ nígbà Ábúráhámù ó ní kọ́ ọmọ ó dìde kí bàbá ó fàgbò sí torí òun kì í gbẹ ẹ̀jẹ̀ ènìyàn náà ó wá dásìkò mọ̀mọ́ ẹ̀jẹ̀ yẹn ni wọ́n ń tọ́ka sí pé kọ́ máa pa ibi tó yẹ ká ti kíyèsára nìyẹn ẹgbọ́n nǹkan tó ọmọkùnrin yìí sọ pé àwọn èèyàn kan náà gbélẹ̀gbẹ̀dá kínní yẹn nínú ayé láti fi máa fi ajá kí property àwọn èèyàn káàkiri ẹgbọ́ ó ka Nàìjíríà máa wọ̀lú táwọn nǹkan yẹn ti ṣẹlẹ̀ ẹ máa gbọ́. We need to talk about what is happening in Mozambique, because what is happening there can and will happen to the rest of Africa. It's already happened in Somalia, in Nigeria, in Burkina Faso and the other Sahel states. Mozambique is next, and if you're nearby in that area, you could be afflicted. And that is the jihadist ideologies that are spreading. Let's talk about Mozambique. On the northern part of Mozambique, there's a city called Cabo Delgado, or a district that is called Cabo Delgado. And it's a relatively poor area, despite its raw resources of natural liquid gas that a bunch of international donors swept in to claim, but I'm going to talk about that later. Now, what happened is that a terrorist organization has formed there right now, and they are called Ansar al-Sunnah. They were previously called Al-Shabaab. And they started because a group of young men, a bunch of Mozambicans, they went to study in the early 2000s in Saudi Arabia. How did Saudi Arabia find these young men? Well, Saudi Arabia was trying to market themselves as the leaders of Islam. And they were trying to spread their ideologies of Sharia law across the world, especially the most vulnerable parts, Africa. They went to Mozambique. They preached, they funded this or marketed this through Islamic institutions. They said, hey, listen, we're going to give you food, housing, transportation, everything. We're going to give you a nice scholarship. Come to Saudi Arabia. And then when they arrived, they studied these, I'm going to put it up here, Wahhab, I can't really pronounce it, but this form of ideology, and it was Sharia law involved. Once they came back in 2012, they separated themselves from the Islamic Council that was controlling, or not controlling, but was the head of the religious groups in Mozambique. They separated themselves from them because they couldn't be imams, they couldn't preach, etc. They were not allowed to do that because the Sufism leaders who were there in Mozambique, they saw them as a threat to Mozambique and the peace of the country. So despite their prestigious education in Saudi Arabia, when they came back, they came jobless and without any connections to be able to preach their ideologies. But they still wanted to spread Sharia law. They just needed more people. And what changed was when Mozambique discovered massive amounts of natural liquid gas in Cabo Delgado. When they discovered that amount of resources in the northern part of Delgado, the politicians, the greedy politicians in Maputo, they went there, they seized the land from the people and kicked them out. So they didn't have any land, they were impoverished, etc. That was a perfect breeding ground
for this newly acclaimed jihadist group. They started to preach that the politicians are greedy, they're giving their resources to the other parts of the world, etc. And a lot of young men listened because they didn't have jobs, they didn't have anything to do, etc. So they took out these guns and they started to join these jihadist groups who promised them power, who promised them status. And that's how they started to spread. I'm telling you this story because that's what happened in my country, Somalia. In 1970s, 1980s, when the war in Ogaden was happening, a bunch of Islamist ideologies, they came from Saudi Arabia. Somalis who studied in Saudi Arabia came back and they started to preach these ideologies. And now they became Al-Shabaab. They're spreading their hate around the country. We see what is happening in Afghanistan. We see what is happening in Nigeria as well with Boko Haram, who has connections with Saudi Arabia. And a bunch of thousands of students who are getting scholarships to go to Saudi Arabia to study Sharia law, not medicine, not political science, nothing, just Sharia law. There is something happening in Africa that we need to discuss as Africans before it's too late. lápá bí tí ò kó wá rí ṣẹ́yìn náà ti gbọ́ nǹkan tó ń bọ́kùnrin Mozambique yẹn sọ ìbẹ̀lẹ̀ tí wàá máa mọ̀ wípé gbogbo àwọn ọmọ tó ń kó lọ Saudi pé kán lọ kéwú ṣẹ̀bẹ̀ gbọ́ nǹkan tó sọ wọn ò lọ́kọ́ chemistry wọn ò lọ́kọ́ biology wọn ò lọ́kọ́ medicine wọn ò lọ́kọ́ political science gbogbo wọn kátikàti tí wọ́n lọ ń kọ́ ní Sharia so tó bá wá dé àwọn náà máa ń terrorize territory wọn ẹ wo nǹkan tó ń fojú wá rí káàkiri torí ẹ̀ ló jẹ́ kí n máa dọ́gbọ́n try láti advice àwọn àfáà ta nílẹ̀ Yorùbá tí wọ́n gbé ẹ̀sìn yẹn rù tí wọ́n máa sọ pé pa àwọn ọmọ tí ń kéwú lábẹ́ irú àwọn wọ̀nyí àbáwọn tí ń wo àwòkọ́ṣe wọn ẹ̀wọ̀n tí wọ́n máa bí lọ́la náà lẹ̀ Yorùbá tilẹ̀ Haúsá la rí lẹ́nìí bọ́n gómi bàbá gómi tí wọ́n píríìtì lẹ́rìí ilẹ̀ Haúsá dònídọ̀la náà wọ́n ti ń píríìtì ẹ̀ ńlẹ̀ Yorùbá kò sẹ́ni tó sọ̀rọ̀ kò ságbàgbà tó sọ̀rọ̀ kò sọ báàlú tó kọ̀ndẹ́mù píríìtì yẹn kò sí jòyè ìlú tó kọ̀ndẹ́mù ẹ̀ kò sọ́lọ́pàá ìlú tó sọ pé nǹkan tẹ́ ń sọ yìí ò dáa kò síjọba tẹ́ ń pa wọ́n lẹ́nu mọ́ pẹ̀lú tí wọ́n ń sọ ṣe é ti rí pé rìsọ́ọ̀tì ń bọ̀ náà lẹ́ Yorùbá lọ́la torí ẹ̀ mo ṣe ń sọ lónìí fáwọn tí wọ́n jẹ́ scholars nínú ẹ̀sìn yẹn àwọn mẹ́rin tí mo kó jọ yẹn wípé tó bá bàjẹ́ ẹ̀yin làwọn èèyàn ó dì mú wọ́n ní kọ́mọ ọmọ bá ṣèkéde kan làá ṣe sọmọ lórúkọ làá ṣe lókọ kọ́mọ ọmọ bá dáràn làá ṣe lókọ gbogbo wọn ni wọ́n lókọ wọ́n dẹ̀ níbi tí wọ́n ti wá so àmọ́lé yín àmọ́ bàbá tó bí yín a sì mọ̀ ìyá tó sú yín ìdí ẹ̀rẹ́ tí mo ṣe ń kì í nílọ̀ fún yín wípé tẹ́ ẹ̀ bá tètè bọ́ ta kẹ́bẹ̀rẹ̀ sí ní là á pẹ̀lú kíní ní ẹ̀pá ìkejì pa ìkẹta pa ìkẹrin pa tá n bá kiri ibi tí ń lọ rèé o bá bàbá àwọn gómìnà ṣe bẹ̀rẹ̀ ilẹ̀ Haúsá rèé o ẹ wo result ẹ̀ lẹ́nìí ẹgbọ́n tó ọmọkùnrin yẹn sọ pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ Somalia bó ṣe bẹ̀rẹ̀ late 80s àwa ìfẹ́sì irú ẹ̀rí ilẹ̀ Yorùbá bọ̀ tí ń bọ̀ ń bẹ̀ báyìí torí ẹ̀ la fẹ́ ń pariwo kì í ṣe pé bóyá àwọn èèyàn hate ẹ̀sìn àbẹ̀yẹ̀ ò fẹ́ gbọ́ pé Islam wà ṣùgbọ́n àlàáfíà ó sàn ju ọ̀rá àgbò lọ àlàáfíà kéèyàn ó wà lálàáfíà kára ó balẹ̀ kó mọ̀ sí wàhálà ó lóye lórí o ẹ má jẹ́ parọ́ tẹ̀yìn jẹ làbàbá wa sì máa ń sọ pé ogun ò dàbí iyán ogun kò dàbí kéèyàn ó fi iyán jẹ ẹ̀gúsí òun ni mọ̀nàgbọ́n bá yín sọ lénìí tọ́lọ́n bá ní kẹ́ gbọ́ sẹ́yìn náà rí tó rí ìsọ̀sí ọlọ́run ọba tó ní kápọ̀ ọlá alágbára lórí ohun gbogbo yóò máa fi kẹ́ rẹ̀ ìṣọ́ rẹ̀ àtààbò rẹ̀ yóò máa fi sọ gbogbo wa àní bọ́ sọ́wọ́ ilẹ̀ Yorùbá ò sì ní dàrú gbogbo ẹ̀yin alátìlẹyìn mi náà mo dúpẹ́ mo mọ̀ lóore ọlọ́run ọba kò ní kọ àtúnrí wa lórí ètò yìí àti lórí ìkànnì yìí títí tá a fi mọ mákọ̀tún ètò míì wá lórí ìkànnì yìí mi ti ń tòótọ́ bàbá àṣà.